A kú dédé ìwòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sétí ìgbọ́-yín. Ẹ jọ̀wọ́ ẹ wá nǹkan fìdílé láti tẹ́tí sí ìròyìn lérèfé tòní láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Dókítà Olúṣínà Ajídáhùn ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí àwọn ọmọbìnrin ìlúmọ̀ọ́ká òṣèré eré orí ìtàgé Yorùbá Táíwò Hassan tí gbogbo ayé mọ̀ sí Ògògó sọ wípé àwọn ilé ìwòsàn ti kọ̀ jálẹ̀ láti tẹ̀síwájú nípa ìtọ́jú tí wọ́n ń ṣe fún bàbá àwọn tí ó ní àìsàn jẹjẹrẹ oní ìpele 4 stage 4 cancer. Èyí ni dókítà Olúṣínà wá ṣàlàyé pé kìí ṣe pé àwọn dá ìtọ́jú Ògògó dúró bí kò ṣe pé ìpele 4 àìsàn jẹjẹrẹ tí ó ń bá fínra ti kọjá fífún ènìyàn ní ìtọ́jú lásán, ṣe ni kí wọ́n bọ́ sí ìpele ìtọ́jú mìíràn tí ó kọjá èyí tí ilé ìwòsàn ti ń fún lọ. Òun ló jẹ́ kí wọ́n ṣàlàyé wípé ìtọ́jú tí ó nílò kò ju èyí tí àwọn ń pè ní ìtọ́jú ìtùnú àti ìtọ́jú tí yóò dín ìrora ohun ìnira kù palliative care, kí irú ẹni bẹ́ẹ̀ bá lè gbé ìgbé ayé tó dára títí ọlọ́jọ́ yóò fi dé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Àwọn ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣe àkíyèsí wípé wọn kò ṣe dáadáa nínú ètò ìdìbò sí ipò gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti ọjọ́ àbámẹ́ta tó kọjá ni wọ́n bọ́ síta gbangba wáyàyé pé àwọn darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Accord kí wọ́n bá lè jáwé olúborí nínú ìdìbò náà nítorí pé àwọn ti ṣàkíyèsí pé bí àwọn bá dá dúró ó ṣeéṣe kí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) jáwé olúborí nínú ètò ìdìbò náà, èyí tí àwọn kò sì fẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Premium Time. Mínísítà ìlú Àbújá Nyesom Wike sọ̀rọ̀ lórí ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó ṣẹ̀ṣẹ̀ parí yìí pé ṣe ni ó yẹ kí àwọn ènìyàn máa gbóríyìn fún ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu nítorí pé ó fààyè gba àjọ INEC láti ṣiṣẹ́ wọn láìsí pé ó dá sí rárá. Ó tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ pé nígbàkúgbà tí ẹgbẹ́ alátakò bá fìdírẹmi nínú ètò ìdìbò, wọn yóò máa fi ẹ̀sùn kan ìjọba àpapọ̀ wípé wọ́n ti yí èsì ìbò tàbí wọ́n ti lo agbára wọn láti yí èsì ìbò po. Ṣùgbọ́n tí wọ́n bá jáwé olúborí, àwọn alátakò yóò bẹ̀rẹ̀ sí ní gbéraga bùgà ṣe àfihàn pé àwọn ti borí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní èdè Haúsá tí ìyàwòrán fọ́nrán tí wọ́n ṣe fún igbákejì ààrẹ àná tẹ́lẹ̀ rí Àtíkù Abubakar èyí tí wọ́n gbé sórí ẹ̀rọ X ni Àtíkù ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí àwọn àgbààgbà òṣèlú ṣe wá bá òun lẹ́yìn ìgbà tí wọ́n rí pé òun ti pegedé láti díje fún ipò ààrẹ nígbà náà, pé kí òun gba Tinubu láàyè láti ṣe igbákejì òun, ṣùgbọ́n tí òun kọ̀ jálẹ̀ wípé òun kò fẹ́ jẹ́ kí àwọn jìjọ lo ìwé àṣẹ mùsùlùmí, òun ṣe èyí nítorí ìfẹ́ orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn Daily Trust. Orísun àrígbámú kan ló ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ìdí tí olóògbé General Sani Abacha kò fi rí àwọn olórí iléeṣẹ́ ológun pa nígbà tí ó wà láàyè. Ẹni náà wá tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ pé ikú tó pa Abacha ló fà á tí àwọn ọ̀gá ológun bíi Absalam Abubakar, Ishaya Bamayi, Marshal Nsika Abasi Edok, General Oladipupo Diya àti Admiral Mike Aigbe ṣe bọ́ lọ́wọ́ ikú nítorí pé ọjọ́ tí Abacha kú, tí í ṣe ọjọ́ 8 oṣù kẹfà June 8 ọdún 1998 ní ọjọ́ tó fẹ́ pa wọ́n, ṣùgbọ́n tí ikú ré wọn kọjá tí ó sì pa òun gan alára fúnra rẹ̀. Ìwé ìròyìn yìí ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ gbogbo ọ̀nà tí Abacha fẹ́ gbà láti yanjú wọn kúrò lórí ilẹ̀ ìpẹ́ àti nítorí pé ó fẹ́ di ààrẹ ìjọba alágbádá tí kò sì fẹ́ kí ẹnikẹ́ni dènà òun rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìlúmọ̀ọ́ká òǹkọrin ọmọ ilẹ̀ Nàìjíríà David Adeleke tí gbogbo ayé mọ̀ sí Davido ti sọ síta gbangba wáyàyé wípé ipa tí àwọn ọ̀dọ́ kó nínú ètò ìdìbò ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti fún orílẹ̀-èdè Nàìjíríà ní ìrètí ohun ìfọkànbalẹ̀ wípé ṣíṣe ètò ìdìbò ní ìrọwọ́rọsẹ̀ kí àlàáfíà sì tún jọba jẹ́ ohun tí ó ṣeé ṣe. Ó sọ ọ̀rọ̀ yìí jáde ní ọjọ́ Ìṣẹ́gun nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ilé bàbá rẹ̀ èyí tí wọ́n ń pè ní Country Home ní ìlú Ẹdẹ, ìpínlẹ̀ Ọ̀ṣun, lẹ́yìn tí àbúrò bàbá rẹ̀ Gómìnà Adémọ́lá Adélékè tún wọlé lẹ́ẹ̀kejì. Ó tún wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun fún àtìlẹ́yìn tí wọ́n ṣe fún Gómìnà Adémọ́lá Adélékè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn The Nation bákan náà.
ìwé ìròyìn ló gbé jáde síta wípé adájọ́ agbègbè ti orílẹ̀-èdè United States Barry Howell ti pàṣẹ fún Anthony Gennaro tí ààrẹ Donald Trump yàn láti ṣe àtẹ̀jáde ìwé àkọsílẹ̀ ààrẹ Bọ́lá Tinubu lórí gbígbé egbòogi ògùn olóró tí ó sì tún jẹ́ kí ó di mímọ̀ pé ọjọ́ 4 lẹ́yìn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ni òun fi kún un láti fi ṣe àtẹ̀jáde rẹ̀ fún gbogbo ayé láti rí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Nínú ètò ìdìbò sí ipò alága àti ti kánsílọ̀ ní ìpínlẹ̀ Bauchi ní ẹgbẹ́ òṣèlú Allied People's Movement (APM) ti jáwé olúborí ní ìjọba ìbílẹ̀ 20 tí ẹgbẹ́ yìí tún ti gba ipò àga 319 319 nínú ipò àga tí ó tó 323 323. Àjọ elétò ìdìbò ti ìpínlẹ̀ Bauchi ló kéde èsì ìbò sí ipò alága àti ti kánsílọ̀ yìí síta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn This Day. David Adeleke tí gbogbo ayé mọ̀ sí Davido ti sọ bí ààrẹ ilé ìgbìmọ̀ asòfin Godswill Akpabio gbajúgbajà oníṣòwò Aliko Dangote ṣe gbìyànjú tí wọ́n sì tún rọ̀ òun láti má ṣe fi ìwé kankan ránṣẹ́ sórí ẹ̀rọ X fún gbogbo ènìyàn láti rí. Ó tún wá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ gbogbo ohun tí ojú rẹ̀ rí nígbà tí àwọn ń mójútó bí ètò ìdìbò ṣe ń lọ àti pé wọ́n gbé owó rọ̀gùnrọ̀gùn tí ó tó mílíọ̀nù lọ́nà 190 (110 million naira) wá láti fi ra èsì ìdìbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Alága àjọ elétò ìdìbò tilẹ̀ Nàìjíríà INEC ọ̀jọ̀gbọ́n Joash Amupitan ti fi ń dá gbogbo olùdíje ẹgbẹ́ òṣèlú àti ọmọ ilẹ̀ Nàìjíríà lójú pé àwọn kì yóò ṣe ojúsàájú fún ẹnikẹ́ni nínú ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027. Ó sọ̀rọ̀ yìí síta ní ìgboro ayé ní ọjọ́ Ìṣẹ́gun níbi tí ó ti ń buwọ́ lu ìwé àkọ́kọ́ ti National Peace Accord láti fi jẹ́ kí àwọn olùdíje àti ẹgbẹ́ òṣèlú gbogbo ṣe ìpolongo tí yóò ṣe àwọn aráàlú láǹfààní, kì í ṣe èyí tí wọn yóò máa kọlu ara wọn, ìpa ara ẹni ní ìpakúpa, ìwà jàgídíjàgan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn The Guardian. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi ní gbogbo ìgbà. A tún máa pàdé lọ́jọ́ mìíràn láṣẹ Èdùmàrè fún àkọ́tún ìròyìn lérèfé. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel ìròyìn lérèfé. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe. Kí ẹ má tún gbàgbé láti fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀. Kí ẹ bá lè máa ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀.